bí àṣírí tó tú lọ́jọ́rùú ti ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ kejì oṣù keje ọdún tí a wà yìí, the 2nd of July 2025. báṣìírí tó tú lọ́jọ́ náà tó bá fi jẹ́ òótọ́, a jẹ́ pé àfi kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó lọ ṣe ọ̀rọ̀ ara ẹ̀ ní ojú alákànfin ṣọ́rí ni o. bẹ́ẹ̀ ni kí ó ṣe ọ̀rọ̀ ara ẹ̀ ní òwe àwọn àgbà tó ní àràbà lọ tura mú odò ń gbẹ́rẹ̀rẹ̀ lọ. pẹ̀lú bí àṣírí ṣe tú wípé ọ̀pọ̀ àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC tó gbọ́kànlé ní ilẹ̀ Haúsá ni wọ́n ń gbàbọ̀dé lẹ́yìn o, tó sì tún jẹ́ wípé àwọn fúnra wọn ń ṣiṣẹ́ fún àwọn ẹgbẹ́ alátakò lábẹ́lẹ̀. ẹ̀rọ ti pé bó tilẹ̀ jẹ́ pé ètò ìdìbò ààrẹ ọdún 2027 ó ṣe kù ọdún kan àti ààbọ̀ báyìí, ṣùgbọ́n bí ẹni pé ọ̀sẹ̀ tó ń bọ̀ tàbí ọ̀la ni àwọn olóṣèlú ṣe ń múra tí wọ́n ń sáré kiri láti gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. bẹ́ẹ̀ ni Tinubu náà òun náà káwọ́ gbéra, òun náà níṣẹ́ lòun náà sáré kiri láti rí i pé wọn gbàjọba lọ́wọ́ ẹ̀, òun náà sì ṣe sáà kejì lọ́dún 2027. ṣáà lára nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń jẹ́ ìwúrí tó sì ń fi lọ́kàn balẹ̀ ẹni báwọn gómìnà ẹgbẹ́ òṣèlú alátakò pàápàá ẹgbẹ́ òṣèlú PDP bó ṣe ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, ṣùgbọ́n láti apá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Southern Nigeria ni wọ́n ti ń darapọ̀ púpọ̀, ṣùgbọ́n ní òkè ọya bó ṣe jẹ́ pé àwọn gómìnà APC náà ló pọ̀ ńbẹ̀, ṣùgbọ́n àwọn alátakò wọn àti ìdarapọ̀ láti ọ̀hún. ṣáà lọ́jọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nú ẹ̀ tá à ń sọ yìí náà, ó ní àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò ni wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC láti jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé ẹgbẹ́ náà làwọn yóò lò láti kojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027, òun làwọn yóò sì fi gba ìjọba lọ́wọ́ ẹ̀. lásìkò ìgbà náà ni wọ́n yan ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí sẹ́nẹ́tọ̀ David Mark, gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ni wọ́n yàn wọ́n gẹ́gẹ́ bí alága àti akọ̀wé ẹgbẹ́. ẹ̀yàn pé Mark ni yóò di alága àgbà ẹgbẹ́ òṣèlú ADC, bẹ́ẹ̀ ni Arẹ́gbẹ́ṣọlá yóò jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ náà. ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ ní David Mark nígbà tán bí wípé báwo ni wọ́n ṣe fẹ́ ṣe ètò wọn yóò rí ìjọba gbà lọ́wọ́ Tinubu, nítorí pé àwọn gómìnà àwọn alágbára olóṣèlú wọn ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láìpẹ́ yìí, èyí tó túmọ̀ sí wípé Tinubu ni yóò tún ṣe sáà kejì sí i. ṣùgbọ́n níṣẹ́ ni David Mark jẹ́ kó di mọ̀ pé ká máa wòrán ní tiwọn, ó ní ọ̀pọ̀ àwọn gómìnà tí Tinubu gbọ́kànlé ní Haúsá inú ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ fún takò, nítorí pé àwọn jọ ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀, àwọn sì mọ nǹkan táwọn jọ ń sọ. David Mark jẹ́ kó di mọ̀ pé ìbò tó ń bọ̀ ó ní bí ìgbà tó fẹ́ jẹ́ ìjà láàrin apá gúúsù àti apá àríwá Nàìjíríà, ìyẹn South and Northern Nigeria, ó ní ìbò náà yóò jẹ́. ṣùgbọ́n tó jẹ́ kó di mọ̀ wípé kò séwu lóko àfigèrè àparò, ó ní gbogbo àwọn tí Tinubu tí wọ́n gbọ́kànlé ni ó padà dalẹ̀ nítorí pé tí ń bá wọn ṣèpàdé lẹ́yìn, tó sì tún jẹ́ kó di mọ̀ wípé yàtọ̀ sí wípé àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC kan wọ́n ṣiṣẹ́ fún òun lábẹ́lẹ̀, ó ní ká tún lọ wò ó, kò sí gómìnà kan nílẹ̀ Haúsá tí ó tó máa darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC mọ́, ìyẹn bóyá wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú alátakò.